ó play ẹ káàsán ẹ káalẹ́ ẹ kúrọ̀lẹ́ lásìkò tẹ́ fi ń gbọ́ wa o. ẹ wo lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀yin tèmi ó ti di iṣu ata yán-yán. ṣé mọ̀ pé Yorùbá ní ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ òun ni iyì ọmọlúàbí ṣùgbọ́n kò ṣe bí ti bàbá Tinubu o. wọ́n ní ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bàbá dalẹ̀ abalẹ̀ lọ ni ìbí kọ́ mo sọ o. wọ́n ní ọ̀dàlẹ̀ ni bàbá Tinubu o, kódà àtòun àtọmọ ẹ̀ kò ṣe bí tá a jọ fẹnu kò sí, kò ṣe bí tá a jọ pè ládégún, ibi tá a fẹnu gún sí kò ń ṣe ohun tí wọ́n padà ń ṣe nìyẹn o. ẹ wo mo mọ rí sí mo kàn gbádùn starting January yìí kẹ́lẹ́ mọ̀ pé 2027 ó máa play ó máa set. ẹ rí i pé àwọn ìròyìn tá a mú wá fún yín gan, ẹ rí i pé latest the update ìyá wọn ti ń bára wọn pò lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ jọ ta ló wojú bàbá Tinubu tó pè ní ọ̀dàlẹ̀? àwọn ọmọ yanmirin ni àwọn ọmọ Yíbò. ẹ wo tẹ́ ẹ bá gbàgbé ìgbà ìdìbò ṣe mọ̀ wípé àwọn ọmọ Yíbò ojú wọn ti bó nítorí ìgbà tí bàbá Tinubu pariwo pé wò rí àwa Yorùbá ò sọ́pọ́tì òun, wípé àwa Yorùbá ò ṣàtìlẹ́yìn fóun, pé àwọn Yíbò àti Fúlàní ló ṣàtìlẹ́yìn fóun. ó yẹ wá wò àwọn Fúlàní tó ṣàtìlẹ́yìn fún àwọn fẹ́ máa jẹ gàba lé bàbá lórí, bàbá bá bínú. ṣé ká sọ pé bàbá lo chance fún wọn ni? wọ́n ní ọ̀rọ̀ àjọsọ pé bàbá Tinubu ti sọ ọ̀rọ̀ àná di bá mi kí ojúmọ́ ó tó mọ́. ó ń dey play. ẹ̀yin yọ́ mi rí ẹ̀ tí rí kankan ṣe bá pariwo wípé àríyá ọ̀fẹ́ election ẹgbẹ́ kínní wá ẹ jẹ́ kó ní kálukú lọ ẹ̀ dáhùn. náà ó ti wá báyìí sí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá ń pariwo. ẹ jọ gbogbo ọmọ Yorùbá wọn ti kọjú ìjà síra wọn. ẹ wá ní kí lọ̀rọ̀ àjọsọ wọn? ọ̀rọ̀ àjọsọ wọn náà ni lórí ọ̀rọ̀ Nnamdi Kanu. àṣé ó níbi tọ́jọ́ fẹnu tì sí wisdom, ó níbi tí wọ́n jọ fẹnu kò sí o lórí ọ̀rọ̀ Nnamdi Kanu. wọ́n wá ní ṣùgbọ́n ìgbà tí bàbá Tinubu débẹ̀ tán bàbá sọ pàkọ́nù sí wọn ni. bàbá ṣe kí ni ó ti fi wọ́n gẹṣin áyán, kò dá wọn lóhùn mọ́. báwọn Fúlàní àwọn ọmọ Yíbò àti àwọn àgbààgbà Yíbò bó ṣe yí mọ́ bàbá Tinubu lọ́wọ́ nìyẹn o, wípé ṣé ó ti dọ̀rọ̀ rú o. lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá Tinubu wọ́n ti gbéra lọ sí ilẹ̀ Yíbò, wọ́n ti lọ ṣe kí ni wọ́n ti fẹ́ lọ sẹ́ẹ̀tù àbí kébìlì àbí ká sọ pé wọ́n fẹ́ lọ sẹ́ẹ̀tù àbí kébìlì ni o. ṣùgbọ́n ìbéèrè tèmi ni pé ṣé Tinubu gbéke owó wọn ni tó ṣe jẹ́ pé bàbá Tinubu yìí náà ni? kódà wọn ò bú bàbá Tinubu nìkan, wọ́n lóun àti ọmọ ẹ̀ wọ́n ní ọ̀dàlẹ̀jọ ni wọ́n. wọ́n lọ́dàlẹ̀ ni wọ́n o. ẹ wá mọ tó wá fọ́nì sí mi, jẹ́jẹ́ lọmọkùnrin kan jáde o ló sọ ọ̀rọ̀ kan tó ọ̀rọ̀ yẹn mú mi. ṣé ká sọ pé àwa tán rèsì sí Nàìjíríà? ṣé ó fẹ́ sọ pé wọn ò ní láìfù ni? ó ní bóun ṣe wà yìí òun ò lè ẹ́fà rèsì, ó ní kí wọ́n ta Nàìjíríà ní kọ́bọ̀kọ́bọ̀, ó ní kí wọ́n máa pè ní gbàǹjo, ó ní òun ò lè ẹ́fà tọ́ àwọn ọmọ òun lórílẹ̀‐èdè Nàìjíríà. ọ̀rọ̀ yẹn lè ṣẹ́wára arábìnrin tó sọ̀rọ̀, ẹni tó sọ̀rọ̀ yìí ó ṣọ́ọ̀kì mi o. ó ní tẹ bá ń gbọ́ ṣége banza, ó ní Nàìjíríà ti fojú òun rí ṣége banza sẹ́yìn tó lè jẹ́ pé Ọlọ́run ni ò gbẹ̀mí òun sí Nàìjíríà kóun tó jápa. bẹ́ẹ̀ béèrè mi ni pé ó ṣe jẹ́ pé gbogbo àwọn ọmọ Nàìjíríà tó bá gàgà cross tó jápa báyìí ó lọ nìyẹn, àwọn lọ kẹ́ tó tún gbọ́rú ẹ̀ ó dijọ́ mi ọjọ́ rẹ̀. ó ṣe jẹ́ pé gbogbo wọn ò tiẹ̀ kí ní kọ́mẹ́ǹtì gidi. ìgbà táwọn ènìyàn náà máa sọ̀rọ̀ ó ní ẹ má ṣe mistake ìbú Kẹ́mi Badenoch mọ́ o, nítorí tá a bá ní parọ́, tá a bá ní wíbẹ̀ àkú bẹ́ẹ̀, òótọ́ ọ̀rọ̀ ni gbogbo nǹkan tí Kẹ́mi Badenoch ń sọ. ó nítorí òun náà
òun ti fall into victim so òun ti mọ òun ti experience irú ìyà tó wà Nàìjíríà bó ṣe wà ẹ́ ǹjẹ́ ẹ mọ̀ pé lára ọmọ Nàìjíríà kan ti fọ ẹ̀fun ó pariwo ó ní ẹ gbà mí ọmọ Nàìjíríà wàláhì Nàìjíríà ti rome lọ sóko gbèsè Nàìjíríà na your mate ṣé Nàìjíríà na your mate ṣé gbogbo tó ṣẹlẹ̀ yìí ó tó kẹ́lòmíì kó gbà wọlé tá a bá fẹ́ sọ torí ẹ̀ la ṣe ń pariwo fún yín pé Nigeria is killing a lot of talented soul Nàìjíríà yìí ó ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní àrà gidi nínú kí ló dé tẹ̀ ṣe jẹ́ àjáde kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kẹ́ ẹ jẹ́ kí àwọn èèyàn láǹfààní àti máa dá ara wọn níta ẹ lọ́wọ́ tẹ bá ti gbọ́ rẹ́kọ̀dì pé Nàìjíríà ní rẹ́kọ̀dì gidi àti ta ló ti mú wá yes ó yẹ mú rẹ́kọ̀dì gidi mélòó tó wà Nàìjíríà mọ́ àti ta ló ti lọ́ mú rẹ́kọ̀dì wá tó túmọ̀ sí wípé tó bá ti jápa báyìí fail ẹlòmíràn nígbàdúrà kò wálé mọ́ ẹ wọ ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ gbọ́n táwọn ènìyàn sọ bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ọ̀kan tí ẹ ló ní Nàìjíríà ó ti di ìlú tí ò lófin mọ́ tó ti jẹ́ pé gbogbo wa ti gbé ní ìgbé ayé ìbẹ̀rù kódà àwọn tó wà ta gan ẹ̀rù ti ń bà wọ́n àti wálé ẹ̀rù ti ń bà wọ́n gan láti wálé nítorí wípé wọ́n ò trust Nàìjíríà mọ́ ibẹ̀ làwọn ọmọ Ìgbò ní ààrẹ dákun ẹ bá wa fi Nnamdi Kanu sílẹ̀ nítorí ó tó gẹ́ bàbá Tinubu èyí tẹ́ ẹ di arákùnrin inú múnà ti tó ẹ bá wa filẹ̀ bẹ́ẹ̀ ni òótọ́ ló sọ ọ́ wọ́n ní tó bá gàgà láǹfààní àti fìlú ilẹ̀ tó bá láǹfààní àti fìlú ilẹ̀ ìgbà ló máa mọ̀ wípé orílẹ̀-èdè yóò dára ìgbà ló máa mọ̀ pé orílẹ̀-èdè yóò sùn ó ní ṣùgbọ́n tó bá jẹ́ pé ó gàgà ṣe mí bí orí bẹ́ẹ̀ ṣe ó mọ̀ọ́yàn díẹ̀ ní inú ààyè ìjọba wàá mọ̀ pé Nàìjíríà ṣètò dáadé ìbùkún ní fọ́rílẹ̀-èdè mi ò Nàìjíríà kọ́kọ́ dá Yorùbá nation wa ló dá Yorùbá nation wa lọ́nà àbáyọ ìdí nìyí tá fi sọ pé àwa ò fẹ́ wọn Nàìjíríà mọ́ sẹ́ẹ̀ Ọlọ́run kó bá wa bùkún bàbá wa olóyè Adéyẹmọ Ìgbòho ṣá nítorí àwọn lọ́la ojú wa pé ọmọ Yorùbá kò sí kankan ní wọn Nàìjíríà bẹ́ẹ̀ ni àmọ̀ràn mi sí gbogbo àwọn tó wà ní òkè òkun ni wípé tẹ́ bá ti mọ̀ pé ẹ tí rẹ́dí àti wá dúró sí Nàìjíríà ẹ dákun ẹ má wulẹ̀ gbọ́kànlé anybody kódà àbúrò ìyá mi ni àbúrò mi ni ẹ má trust ẹ o wípé yóò mọ take care business yìí ish dey play ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ ó dún pàgán ẹ jẹ́ yàrá èèyàn pé Yorùbá nation ni ó dàbọ̀.